الله 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 لا إله صدقا الله 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 لا إله حقا إلا الله 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 لا إله صدقا إلا الله الله لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله سبحان الله سبحان الله والحمد لله والحمد لله ولا إله إلا الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه ومنتهى علمه ومنتهى علمه مبلغ الرضا ومبلغ الرضا اللهم صل وسلم اللهم صل وسلم الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين آلهم وصحبهم وآلهم وصحبهم akí Ọlọ́run a sì kí Ànábì wa Muhammadu èyí tá a tara rẹ̀ sórí ire ayé àti tọ̀run ìdúró wa láàyè ilé ní ọpẹ́ làwa dá fọ́lọ́run tó fi ọ̀nà ìsìláàmù mọ̀ wá àyè tá a dúró sí àyè mọ́lẹ̀ ni inna lillahi fil ardi buyutan Ọlọ́run ní àwọn ilé kan lórí ilẹ̀ fáyé almasajidu náà níbi tá a bá ti kírun wal madarisu àti ibi tá a bá ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wazawaya àti ibi tá a bá ti dákọ̀ Ọlọ́run àyè tá a wà yìí àyè Ọlọ́run ní buyutan adinallahu an turfa wa yudhkara fiha ismuhu bíwòláwò fìyà bílgòdò wal asali àyè tá a ti máa dákọ̀ Ọlọ́run lọ́sàn-án lóru àwọn olówó aláyè ọ̀hún látòlè tijaratun wala bay'un an dhikrillahi bàbá àfáwà Musa Agboola àti gbogbo àwọn àfáà ládùúgbò kì í pẹ́ kúṣẹ́ ní amúkòkò yìí àbí amúkòkò bí kòkò náà ni bí kòkò ni kò sí ìtì ọ̀dà akíngbẹ́kù sí Ọlọ́run bàbá wa ṣé oníyanjú bàbá wa Ṣàìdù àti gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ akíngbẹ́kù sí Ọlọ́run Ọlọ́run ní gbogbo àwọn tí bá rántí òun àtàwọn alásàlátù tí ń tẹ̀lé wọn àtàwọn ọmọkéwú tí ń tẹ̀lé wọn àti mọ̀lẹ́bí tí ń tẹ̀lé wọn àtàlásìkí wọn ọ̀jẹ̀sìn ọlọ́ọ̀lẹ̀ ládùúgbò yìí àti gbogbo agbègbè rẹ̀ àwọn làwọn tó ṣe pé la tulihim tijaratun wala bay'un an dhikrillahi wa iqamis salati wa ita'iz zakati yakhafuna yawman tataqallabu fil qulubi wal absar. ìyẹn là ń dáhùn à ń ṣàdúrà fún baba Agboola nù yìí tí wọ́n gba
àwọn ẹni ọlọ́run láyè báyìí gbogbo àwọn ẹni ọlọ́run tó ti kọjá lọ́kùnrin àti lóbìnrin bàbá wa Musa bàbá wa Musa Jirijisu bàbá wa Adam Abdullahi bàbá wa Kamal Adabi wọ́n á fi dórí gbogbo àwọn tó jíjí sí ọlọ́run ṣáájú wa ta gbọ́ fọ́tò wọn kọ́lọ́run wọlé ayé àtàǹkéwù náà àwa ta kù láyé má fààyè dà wá láàmú gbẹ̀yìn tẹ́ wá ń bílẹ̀ ní tẹ́yìn náà wá pàdé ọlọ́run lára wa ọlọ́run má dá yín lẹ́bi èyí tí ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ lé wa lórí ìwọ̀n ìkẹ́ ọlọ́run ó fi ṣe fún wa ọlọ́run ní fi dà wá ẹ ṣe àmínà ẹ bá wá ṣe àmínà ẹ bá wá ṣe àmínà pé látòlè ihin tijaratun wala bay'un an dhikrillahi wa iqamis salati wa ita'iz zakati yakhafuna yawman tataqallabu fihi al-qulubu wal absar ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب الله 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 لا إله حقا إلا الله 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 لا إله صدقا إلا الله حقا إلا الله ẹ jẹ́ káwọn onílù àdínì olù la ilaha sidqan ẹ bá wí Allah 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 la ilaha haqqan illallah Allah 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 la ilaha sidqan ilé kéwùlà wà ẹwí Allah 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 wọ́pá Allah 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 la ilaha haqqan illallah Allah 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 la ilaha sidqan illallah Allah 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 adaniyan ọlọ́run là ń pè ọlọ́run jẹ́ ọlọ́lùbáríkà àwa àtọ̀rọ̀ fún bàbá rẹ̀ tó bí ọlọ́run jẹ́ àtìbọ̀tán yóò da ẹ̀jẹ̀ wọn mọ̀ pé àtọ̀rọ̀ fún gbogbo mọ̀lẹ́bí bàbá mọ̀lẹ́bí ìyá àtàwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ àtàwọn jàmáà alásàlátù rẹ̀ àtàwọn ọmọ kéwù rẹ̀ àti gbogbo ẹni tí ń fẹ́ tiẹ̀ àwọn tí ń ràn ọ́ lọ́wọ́ àwọn tó jó ní orí báyìí fún ọ ọlọ́njọ́ dá fáwọn náà la ilaha illallah ẹ bá wa ṣe síkìrì náà dáadáa ẹ sàkún Allah 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 la ilaha haqqan illallah Allah 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 la ilaha sidqan illallah وعليه أنعم الله 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 لا إله حقا إلا الله 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 لا إله صدقا إلا الله 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 لا إله حقا إلا الله 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 لا إله صدقا لكم الله 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 لا إله إلا 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 الله محمد رسول 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 الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه صلى وسلم الله عليه وسلم lérí ìdó wa bá ti dó yìí
àtàrà ṣàgbésọ́dọ̀ ọlọ́run kálukú owó ìtẹ́mi rẹ bá wí sátì má ṣépè lẹ́nìkan gbogbo orí ayé ni ẹ tọrọ ẹ tún tọrọ tọ̀run ẹ tọrọ tòní àti tọ̀la tọmọ àtọmọ ọmọ nùní wọ́n fa ìsọkọ̀ yìí tọrọ fún gbogbo àwọn ọmọ ẹ̀yà mi ọmọ ìlú Gbẹ̀dẹ̀ àti gbogbo olùkọ̀ọ̀kan tí ń jẹ́ abẹ Nàìjíríà àti gbogbo ọmọ mùsùlùmí tí ń bẹ láyé àwọn afásàlátù ànẹ́bí àwọn àfilé èyí tọ́lọ́run láṣẹ lónìí bọ́lọ́run ti fẹ́ nu ọlọ́run tó da ọwọ́ òjò kẹlùwà káwa náà da àsàlátù àtòkọ ọlọ́run ká dàbò kí gbogbo ẹ̀ máa wá pàdé ara wọn bí ìwádìí pé ọlá mẹkírófóònù tí òjò yẹn fẹ́ bá sọ̀rẹ́ èmi náà bá fara gba òjò tẹ́ ń gbà wọn kájọ sàlùbáríkà rẹ̀ ni ẹ bá jẹ́ ó dùn yín rárá ó ní orí tọ́lọ́run fi ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa pẹ̀lú ògùn ọlọ́run gbogbo tí ń jẹ́ bànújẹ́ ọlọ́run bá fọ́ dànù agboolé tá a wà yìí tá a dá àsìkiri bò yí ọlọ́run sọ ní ńláńlá fàáfàá jù bẹ́ẹ̀ bọ́lọ́n fẹ́ wo wa tá a ní nǹkan tá a fẹ́ gbèsè láyé ọlọ́run níjà sétí ọlọ́run wa ní ṣe wá ní kèfèrí gbẹ̀yìn àwọn àjọ sàṣàlátù fún nẹ́bì sẹ́ẹ̀rí bá ti gbólóhùn Allah Allah tí kálukú máa wíhun la ilaha illallah haqqan illallah Allah 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 la ilaha sidqan illallah àwọn àṣàlátù Yorùbá láwà fi sí tí kálukú ó rí pé òun ṣe àṣàlátù náà dáadáa òun láàfin ṣe sàdáàkì àsìkiri tá a ṣe tádùá ó fi wá gbà dáadáa pẹ̀lú ògùn ọlọ́run. àmọ́ wínú àsàlátù náà tẹ́ ẹ bá dà níyàn tán ó ní pé ṣègẹ̀ṣèkẹ́ ẹ bá ń rí bẹ́ẹ̀. ṣègẹ̀ṣèkẹ́. fanabi Muhammad. Rabbana. ọba mi tààlà. jẹ́ ó kárí. kọ́mọ yọ nìkan lẹ̀. látàyé. títí dé kìámà. yóò bá rẹ̀ nu. ẹ má wàá jọ bọ́. bẹ́ẹ̀ bá ti wí dáa tó bẹ́ẹ̀ ni tí ó fi dáa tó bẹ́ẹ̀ bá ti wí pọ̀ tó bẹ́ẹ̀ lóore rẹ̀ ó ṣe pọ̀ tó gbogbo ẹ̀yin alága tẹ náwó látòrí tani Táyé Àjà Ajá Abdulfatai Ajá Kasim oye dórí gbogbo àwọn yòókù lọ́kùnrin Ajá Abdulwahabi ọlọ́rẹ̀ bákan náà àwọn obìnrin dákọ̀ méjì àbí mẹ́ta àwọn ẹgbẹ́ ọkọ làṣẹ jama alápẹ̀lẹ̀ gbogbo ẹ̀yin jama yòókù oníka kí yín ká bá òun dúpẹ́ fún yín ọlọ́run ó jọ da fún yín jù báyìí lọ ọlọ́run ọlásàlátù tá a fẹ́ ṣe fáànù nẹ́bì yìí àti wòlíì ọlọ́run tó ṣe é táwa wá dà á sí Yorùbá kó lè bá a dùn wí mú àlàálá àfìṣetọ́lọ́run àwọn amásàlátù àfìṣetà nẹ́bì níta wá ṣe náà nù bọ́lọ̀ tí ní kó jòkè ọmọ rọ̀lẹ́ wa lérí ọlọ́run mọ́sá fi bá ẹnìkọ̀ọ̀kan wa dénú gbèsè ayé wa mọ́jọ́rọ̀ wájà sábúrú o nínú ilé àti níta nínú ẹbí àti ládùúgbò ní òní àti lọ́la lórí wa àti lórí àwọn ọmọ wa nábì lọ́dọ̀ ọlọ́run mudirul markaz Habibullah Adam Abdullahi Al-Alori mọ́jọ́jú ó tì wọ́n láéláéláé àti gbogbo ọmọ bàbá látòkè délẹ̀ bàbá wa Sehu Safiyullah mọ́jọ́jú ó tì wọ́n lá àti gbogbo ọmọ bàbá Kamal látòkè délẹ̀ gbogbo àwọn ẹni ńláńlá bàbá wa lágbàjì ọlọ́mọjọ́jú ó tì wọ́n láéláé àti gbogbo oníláwàní wọ́n á fi kárí gbogbo àwọn ajíṣẹ́ ọlọ́run ní gbogbo òlú láyé nìbàdàn lọ́yọ̀ọ́ ní ìṣẹ́yìn ní Ṣakí ní Kírun lẹ́dẹ̀ ní gbogbo lẹ́kọ̀ọ́ yìí náà bàbá wa ìmáàmù ẹ̀kọ́ ọlọ́mọba ṣe dáadáa fún wọn Al-Qur'an Karim ṣègẹ̀ṣèkẹ́ fanabi Muhammad. ṣègẹ̀ṣèkẹ́ fanabi Muhammad. ṣé àwọn tí máa lùlù àdínì yẹn sọ sú wọn ni àbí wọ́n ti sùn. ṣègẹ̀ṣèkẹ́ fanabi Muhammad. ṣègẹ̀ṣèkẹ́ fanabi Muhammad. Rabbana ọba mi tààlà. jẹ́ ó kárí kó má yọ ẹnìkan lẹ̀. jẹ́ ó kárí kó má yọ lẹ̀. látàyé títí dé kíyámà. látàyé títí dé kíyámà. ṣègẹ̀ṣèkẹ́ fanabi Muhammad. Rabbana ọba mi tààlà. jẹ́ ó kárí kó má yọ ẹnìkan lẹ̀. látàyé títí dé kí lọ́hùn ṣègẹ̀ṣèkẹ́ fanabi Muhammad. Rabbana ọba mi tààlà. jẹ́ ó kárí kó má yẹ nìkan lẹ̀ títí dé
ọlọ́run ṣègẹ́ṣègẹ́ fanabi Muhammad Rabbana ọba mi tààlà jẹ́ ó kárí o kọ́mọ yẹ nìkan lẹ̀ látàyè títí dé kí kẹ́ fanabi Muhammad Rabbana ọba mi tààlà jẹ́ ó kárí kọ́mọ yẹ nìkan lẹ̀ látàyè títí dé kí. Bí gbogbo wa ṣàdínì wọ́n pa wá nítorí Kùránì wọ́n kọ̀wé wọ́n tún ṣe jihadi nítorí gbígbà fún Muhammad. Ṣèkẹ́ṣèkẹ́ fanabi Muhammad Rabbana ọba mi tààlà jẹ́ ó kárí o kọ́mọ yẹ nìkan lẹ̀ látàyè títí dé. alákọ̀ọ́kú wọ́n tún ṣe wàhálà ní ìlú bàbá wa nítorí láìláìláńlá àti wípé wọ́n gbà fún Muhammad. Ṣèkẹ́ṣèkẹ́ fanabi Muhammad Rabbana ọba mi tààlà jẹ́ ó kárí kọ́mọ yẹ nìkan lẹ̀ látàyè títí dé. nígbà tí ládàáni bá dìde tó ń sọ pé Allahu Allah mùmínì ẹ jẹ́ ká dìde lẹ̀ ní pẹ̀lẹ́ láti jẹ́ pé Allah. Fanabi Muhammad Rabbana ọba mi tààlà jẹ́ ó kárí kọ́mọ yẹ nìkan lẹ̀ látàyè títí dé. alẹ́ tó sọ pé Ọlọ́run tóbi jù tó ń ṣẹ̀rí jíjẹ́ kàtà tó ṣẹ̀tọ́ ti tóbi Muhammad kàgbà pé òun ló jíṣẹ́ ńlá. Ṣèkẹ́ṣèkẹ́ fanabi Muhammad Rabbana ọba mi tààlà jẹ́ ó kárí kọ́mọ yẹ nìkan lẹ̀ látàyè títí dé. كلما طاب المؤذن نادي الله على كلنا نسق إليه سرعة مشياه وإلى Allah 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 la ilaha haqqan illallah Allah 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 la ilaha sidqan illallah. لا إله الله أكبر شاهدا لا إله إلا الله صدق رسالة للنبي كتب الجلالة. Allah Allah la ilaha haqqan illallah Allah 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 la ilaha sidqan illallah. Allah Allah Allahumma la ilaha illallah Allahumma la ilaha illallah Allahumma la ilaha illa huwa اللهم لا إله إلا أنت هذا الاسم العظم وهذا الصفات العظمى نسألك اللهم باسم الذات وذات الاسم وباسم الصفات وصفات الاسم وبذات الغيب وغيب الذات وبذات الشهود وشهود الذات وبذات النور ونور الذات وبذات الحقيقة وحقيقة الذات نسألك اللهم بتجلياتك وتجليات أنبيائك وتجلياتك في أنبيائك وتجلياتك في أوليائك وتجلياتك في سر ذاتك لا يطلع عليها أحد إلا أنت يا الله يا الله يا الله نسألك اللهم نحن واقفون على عتبة بابك طالبين رضوانك غفرانك في نزول سماء مطرك وفي نزول رحمتك علينا في ذكر مولد النبي صلى الله عليه وسلم ارحم بكانا
أجب دعوانا يسر ما عصر علينا من أمر ديننا ودنيانا إنك عالم بنا منا يا أرحم الراحمين يا رب العالمين يا من قال في حق كتابه الكريم ادعوني أستجب لكم فقد دعوناك كما أمرتنا فأجبنا اللهم كما وعدتنا في هذه الليلة المباركة وفي هذا الوقت المبارك. لا رب لنا سواك ولا إله لنا غيرك لا خالق ولا رازق ولا أنت لا خالق ولا رازق ولا غالب إلا أنت إلهي انقطعت أعمالنا إلا منك وخابت رجاؤنا إلا فيك وسدت طرقنا إلا إليك يا غياث المستغيثين أغثنا عند تغير حالنا أغثنا اللهم عند ضعف قوتنا أغثنا اللهم ضعف قوتنا أغثنا اللهم عند فقرنا أغثنا اللهم عند خوفنا ورجائنا بقضاء هوائجنا. من الذي دعاك ولم تجبه ومن الذي استعان بك ولم تنئنه ومن الذي استنصر بك ولم تنصره يا رحم البكاء يا منقذ الغرقى يا رحم البكاء يا منقذ الغرقى أجب دعوانا وارحم بكانا أنت بهوائجنا عليم وعلى قضائها قدير وهي عليك يسير ومن علينا بقضائها يا أكرم الأكرمين يا أصال الحاصبين يا أجود الأجودين يا أرحم الراحمين يا رب العالمين يا رب العالمين يا رب العالمين. حياتي مردية بلا إله إلا الله حاجتي مقضية بمحمد رسول الله وأمري في الدين والدنيا مبروك بصلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. فقد صدق الله رسوله الرؤيا بالحق تدخلن المسجد الحرام إن شاء الله آمنين مخلكين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا وجعل من دون ذلك فتحا قريبا. هو الذي يرسل رسوله بالهدى ودين الحق للدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله الذين معه أشداء ولا الكفار رحماء بينهم تراهم ركعا سجدا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. فاتحة ألف لام دي مفلحون في فاتحة kan gbẹ̀yìn nítawọ̀n ẹni Ọlọ́run rí kí wọ́n pé abẹ́rẹ́ kí wọ́n látara fatiha fi alif lam ṣe wàlímà tún wá parí kí wọ́n sára fatiha bí ọ̀rọ̀ wa ti bẹ̀rẹ̀ débi tó délé ní débi tí ó parí sí má fi ìbànújẹ́ wọ ọ̀rọ̀ ẹnìkankan wa pàdé táwa pàdé tẹ́ gbó kọ ànábì tẹ́ gbó kọ Ọlọ́run lára wa tẹ́ wá pàdé wa nínú agbo mọ̀ yìí ilé kéwù mọ́lẹ̀ yìí má jẹ́ ó burú fún bí tá a wà yìí wàá jẹ́ ó burú fẹ́ni kọ̀ọ̀kan wa náà tá a wá bàbá mùdírù agboola àti gbogbo àwọn ẹni Ọlọ́run bẹ́ẹ̀ má jẹ́ ó burú fún Ọlọ́run wọlé àti má jẹ́ ó burú fẹ́mi náà bá a kí àwọn tó ti lọ. bismillahir rahmanir rahim. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. afi àsìkò yìí náà tọrọ fún ọmọ ìyá wa Alhaji wa Hamidu ọlọ́mọba fún ọlọ́láfíà
ọlọ́mọba tọ́jú wọn àti afáwa bàbá ní Abdulkadir ọlọ́mọba ńgbà wọn ṣe ètò alákọ́tà àtúnkànṣe ọba lè kí wọn ọlọ́mọba pèsè àyè míì tó lálùbáríkà jù bẹ́ẹ̀ lọ fún wọn gbogbo àwọn tó tún wá kú lọ́mọ ẹ̀yà wa tí ń dálé kéwúlẹ̀ sàfà ọlọ́mọ fi ojú tì wá. ẹgbẹ́ aláàfáà tí wọ́n pè wá ní ìjọ ránjò ní lọ́dọ̀ tòsí ọ̀rẹ́ mi Arìbídésí ọlọ́mọ kan wọn lábùkù tí gbogbo wọn bẹ́ẹ̀ lọ ọlá bisimilahi rahman rahim alif lam mim dhalika alkitabu la rayba fihi hudan lilmuttaqin alladhina yu'minuna bilghaybi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun والذين يؤمنون بما أنزل إليك ما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون àwọn afáàlì kéwú tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú Abdulwahab tí wọ́n kọ́ ní tí wọ́n ń sọgbẹ́ lẹ́ẹ̀kan ẹ̀yin lẹ jẹ́ kí ṣe ó ṣe é ṣe Ọlọ́run jẹ́ lálùbáríkà ẹ̀yin náà rẹ̀ máa yé la gbogbo àwọn jama tó wà ní Darussalami yìí gbogbo alásàlátù ọkùnrin àti obìnrin ọlọ́mọkànlá lábùkù àwọn agbè bẹ́ẹ̀ lọ́fẹ́ akárí gbogbo onílé kéwú onízáwíyà táǹjọ́ ń jẹ́ àfa má fi jẹ́ àfa má fi dojú ti wọ Ọlọ́run oníṣẹ́ ìjọba oníṣẹ́ ọwọ́ olówó ẹni tí ọ̀rọ̀ náà gbégbá Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ náà gbégbá ilaha illallah gbogbo ẹni tó tún kù tá a máa rántí pé àbásìfì yìí náà kún àfìsàbẹ̀ fàájà ká farabalẹ̀ ké bí yàn bá farabalẹ̀ ké ìfarabalẹ̀ ìfàyàbalẹ̀ ní ìlú ayé ẹ̀ má ké ní fatiha wùrùwùrù bismillahir rahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-siratal mustaqim صراط الذين أنعمت عليهم ولا الضالين آمين. àfáà kan ṣe ń tọ́jọ́ mi lójú ní púpọ̀ lónìí àfáà tí wọ́n ní kó gba owó sápò ilé kéwú wọ́n gba owó ilé kéwú wọ́n ń wí pé owó àdúrà tèmi dà wọ́n tún wá gbọ́ àdúrà tiẹ̀ tán yóò wá tún jù sílé kéwú sẹ́ni pé ó ṣòro àbí ó ṣòro bísínẹ́sì ni àwọn bá wá ṣe bísínẹ́sì báwọn tí wàá jèrè ẹni ó ṣe bísínẹ́sì kó wá tún kó dà fún ó ṣòro ọlọ́mọṣàbà bíi àbùkátà yín Muhammad Saleh wọn lógìgì náà wọn pe àwọn nígbà wọn pe ní lógìgì ẹja lówó lógìgì náà ẹ máa kó lọ lé ni àmì èyí tí ó jù bẹ́ẹ̀ lọ́wọ́ bá ṣe fún yín àti gbogbo ẹ̀yin tẹ́ náwó látòkè délẹ̀ Salatul Fatih. àfa àtàkùn àmúṣadúrà fẹ́yìn náà àwọn àjọ jòkó nísìnyí bí wọ́n bá ṣe gbà mọ́ ẹnu ìṣẹ́jú tá a bá lò àdúrà wa ti abẹ́gbà kó àdúrà ti gbà èyí tó lọ mú wa àwọn ó fi wo ẹ̀mí wa wò ni bẹ́ẹ̀ bá wà mọ̀ túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣàdúrà lọ́wọ́ tó jò bá rọ̀ gbígbàdúrà dé bá ń ṣàdúrà lọ́wọ́ tá àlejò bá wọlé tó já àlejò dáadáa tí èsè èèyàn bú gbígbàdúrà dé bẹ́ẹ̀ bá ń ṣàdúrà lọ́wọ́ tá ẹni tó wọṣọ funfun bá dé gbígbàdúrà dé bẹ́ẹ̀ bá ń ṣàdúrà lọ́wọ́ tí àrà ń bá ń sán gàrà gbígbàdúrà dé èyí torí taari nínú agbo bàbá wa gbọ́ láyé gbígbàdúrà ti bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa èmi gbà pàdúrà mi ti gbà àdúrà wa ti gbà àsọpẹ́ ìbá ní tòun ògbà ẹ̀jẹ̀ àfúrásì. àdúrà mi ti gbà àsọpẹ́ nítorí tòun ọgbà ẹ̀jẹ̀ àfúrásì. àwa ti gbà àsọpẹ́ ẹni tó ní tòun ọgbà ẹ̀jẹ̀ àfúrásì. ọ̀yà làálà làálà làálà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'ani èyí tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run ọba
ipe inna waliyya Allah Allah sọ nínú Al-Qur'an ní Suratul A'raf èyí tí fi ń sọ fún wa nípa ìdúró déédé pẹ̀lú Ọlọ́run inna waliyya Allah alladhi nazzala al-kitaba wa huwa yatawalla as-salihin alladhina tad'una min dunihi la yastati'una nasrakum wa la anfusahum yansurun wa in tad'uhum ila al-huda la yasma'un وتراهم ينظرون إليك وهم لا يبصرون خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين إما يزهقنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا إذا هم مبصرون وإخوانهم يمدونه في الغي ثم لا يقصرون وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون وإذا لم تأتهم بآية قالوا لولا استبيتها قل إنما أتبع ما يوحي إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون القرآن واستمعوا له وأنصتوا لعلكم ترحمون واذكر ربك في نفسك تضرعا وخفية ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون إن وليي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين الذين تدعون من دونه لا يستطيعون ولا أنفسكم ينصرون. sọ fún wa jàmáà lẹ́nu àsìkò tó kù náà ni pé ká rọ́jú ká dọ̀rẹ́ Ọlọ́run ìrọ́jú ni làáfi dọ̀rẹ́ Ọlọ́run ìrọ́jú náà sì ni láàfi ṣòṣèlú ayé àwọn tí ń ṣòṣèlú ayé wọ́n rọ́jú náà ni àwọn tí ń ṣòwò wọ́n rọ́jú náà ni àwọn tí ń ṣe iṣẹ́ ọwọ́ wọ́n rọ́jú náà ni kò sí ní tá a ṣe nu ayé bá àbálẹ̀ rọ́jú àní ṣàṣeyọrí ẹ̀jẹ̀ arọ́jú jẹ́ ní Ọlọ́run ẹ jẹ́ ká dọ̀rẹ́ Ọlọ́run pẹ̀lú ká lò òfin Ọlọ́run ẹ má jẹ́ àtòfin rẹ̀ kọjá ká má bàa dọ̀tá Ọlọ́run. ẹ jẹ́ ká dọ̀rẹ́ Ọlọ́run pẹ̀lú ká lò òfin Ọlọ́run àtòfin rẹ̀ kọjá ká má bàa dọ̀tá Ọlọ́run. ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ká tẹ̀lé Ọlọ́run ẹ má jẹ́ àtòfin rẹ̀ kọjá ká má bàa dọ̀tá Ọlọ́run. bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ká lòfin Ọlọ́run ẹ má jẹ́ àtòfin rẹ̀ kọjá ká má bàa dọ̀tá Ọlọ́run. bàbá gbọ́njú bẹ́ẹ̀ lọ ntọ́lọ́run ó ṣe ni ó ṣe bá a sì gọ̀jù bẹ́ẹ̀ lọ ntọ́lọ́run ó ṣe ni ó ṣe ẹ wòye wá síta ń gbọ́nú ọgbà yìí lẹ́nu bàbá wa Ṣéhù Músà Àgbọ̀ọ́lá bẹ́ẹ̀ ni wá síta ń gbọ́nú rédíò tá ń gbọ́nú tẹlifíṣàn tá ń gbọ́nú késẹ́ẹ̀tì kátà rẹ̀ dọ̀rẹ́ Ọlọ́run inna waliyyi Allah. inna waliyyi Allah alladhi nazzala. ọ̀rẹ́ mi olólùfẹ́ mi náà ní ta ni Allah ta ló lólùfẹ́ tiẹ̀ ta lọ́rẹ́ tiẹ̀
àbí Ṣàngó lọ̀rẹ́ rẹ ni àbí Ọya odò Ọya lọ̀rẹ́ rẹ ni talala gbọ́rọ̀ dùn rẹ talẹ́ni tí ń ṣọ́ wa talẹ́ni tí ń kẹ́ wa talẹ́ni tí ń gẹ̀ wá talẹ́ni tí ń mójútó wa talẹ́ni tí ń ṣe jíjẹ talẹ́ni tí ń ṣe ìjẹ wa talẹ́ni tí ń ṣe ìmú wa. Allah 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 Allah. Ìtàlẹ́ni tó ń ṣe ìṣọ́ wa, alẹ́ni tó ń ṣe ìkẹ́ wa, alẹ́ni tó ń fi ìṣọ́ ṣọ́ wa, alẹ́ni tó ń ṣe ìkẹ́ fún wa. Allah 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 Allah. Ẹni tí wọ́n máa sún fún bá Ọlọ́run ni tó bá ti jọ ẹ̀rí Ọlọ́run ni tó bá ti jọ Ọlọ́run ni tó bá kọ́ sí Ọlọ́run ni. Ọba tó ṣe pé adáwà ẹ̀yà ìdáná lọ́lọ́ ìdáàbà ọba tó ṣe pé máa ń sọ pé àkàlẹ̀ fún sẹ́lá Muhammad. Ọba mẹ́rin lọ́ọ́ máa sùn kúrò ní ìdààmú lókun ìdààmú tó ní lópin ní kápá alọ́ba sùkú alọ́ba Ọya alọ́ba ẹ̀dúkú alọ́ba ẹ̀gún anìkìníkà ọba ẹ̀dọ́ ọba mẹ́rin lọ́ọ́ sí fa ọ̀nà ẹ̀kọ́ pọ́jọ́ nìkan ṣoṣo ọba tó lẹ́yìn tó níwájú tó lẹ́yìn tó lòdì tó lókè tó máa rẹ̀. Ìwọ náà yàtọ̀ ṣàdúrà wèrè tó yàgbọ́ ẹni ó ya wèrè lórí ìfẹ́ obìnrin wèrè náà kó náà. Ó ya wèrè nítorí owó tó wọlé bọ̀rọ̀bọ̀rọ̀ tí ó sì wọlé parí wèrè kó náà. Àwọn tó wọ ya wèrè òṣèlú kọ́ wọ́n pé wọn ò dá bàbá wọn àti ìyá wọn mọ̀ wọn ò sì lẹ́bí wọn mọ̀ tó ń lọ́sílẹ̀ wọn ò sì ní kí wọn nígbà wèrè kọ́ àwọn náà. Ẹ̀yin wá ya wèrè bọ́ọ̀lù ńkọ́ tọ́jà pé bá ti dàsìkò bọ́ọ̀lù ẹ ti pè àwọn kìnìún wọn á ní tẹ́sí Arsenal Maya wọ́n máa wá pè wọ́n à ní kírun lásìkò wọ́n à ní gbààwẹ̀ lásìkò. oríṣiríṣi wèrè ní ń bẹ láyé báwa bá ya wèrè wá nítorí Ọlọ́run máa dà. وإن تدعون من دوني gbogbo àwọn tẹ́ wá ń pè lẹ́yìn Ọlọ́run tẹ́ ya wèrè nítorí wọn lẹ́yìn Ọlọ́run tí ò jẹ́ torí Ọlọ́run bá a bá dúró ní òjò báyìí tá a ya wèrè sínú òjò tá a lọ lé tí wàá mà dáa àwa ní láàdá àgbà láàdá àtúngbà láàdá àwọn tó ya wèrè nítorí bọ́ọ̀lù kí ni wọ́n fẹ́ gbà ń bẹ̀ àwọn tí ń gbá bọ́ọ̀lù ọ̀mọ́ Ọlọ́run ṣe wọ́n ọ̀tán ọ̀wọ́n ọ̀mọ́ ọwọ́ afọ̀bọ́ọ̀lì lérí ọ́fíìsì ẹlòmíì fọ̀bọ́ọ̀lì ó kú ẹlòmíì lu ìyàwó rẹ̀ pa ẹlòmíì sọmọ ẹ̀ léṣe nítorí pé àwọn kan jẹ àwọn kan ò jẹ sẹ́ni pé àwọn wèrè gidi nu wèrè tí ò lóògùn
bá a bá wá ya wèrè wá torí sáwí tá a bá ya wèrè wá torí lékéwú tá a bá ya wèrè wá torí àsìkiri nítorí wáàsí tí wá dáa ẹ jẹ́ ká lo òfin Ọlọ́run ẹ jẹ́ ká lo òfin Ọlọ́run ẹ jẹ́ ká tẹ̀lé Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run kò sẹ́ni tọ́lọ́run ò lè mú ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ká lófin Ọlọ́run. sẹ́ni tọ́lọ́run ò lè mú yọ. gbogbo ara wa ni ẹja fi fẹ́ràn Ọlọ́run ẹja fojú wa fẹ́ tọ́lọ́run pẹ̀lú ká máa wo ntọ́ba ní àwò ẹja àfetí wa fẹ́ tọ́lọ́run ká máa gbọ́ ntọ́ba ní àgbọ́ ẹja àfẹsẹ̀ wa fẹ́ tọ́lọ́run ká máa lọ ibi tọ́ba ní à ń lọ ẹja àfẹ̀mí wa fẹ́ tọ́lọ́run kọ́ ẹ́ pé òun nìkan ní nbẹ lọ́kàn wa kò sí nǹkan mí nbẹ ó tọ́ba fẹ́ràn ọkọ rẹ̀ dáadáa yóò jowú mọ̀nà ìyàwó tí ò jowú ọlẹ́lòmíì ni ọkùnrin tọ́ba fẹ́ràn ìyàwó rẹ̀ dáadáa yóò jowú mọ̀nà bífẹ́ ọba tó nǹkan bí ìyàwó bá lóun lọ ibì kan aago mẹ́rin lóde ọ̀dà máa lọ mọ́ owú ló gbé owú a máa gbé Ọlọ́run bówú ti gbé àwọn ẹ̀dẹ́ èèyàn torí pé òun náà ní láṣẹ̀rí kàlàhù ọba tí ò lórogún kì í fẹ́ àfi nǹkan míì kún báwa náà ò ti fẹ́ kárẹ́ lómi lára ìyàwó wa bóbìnrin ò sì fẹ́ káwọn ọ̀rẹ́ lómi lára ọkọ òun bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́n ọ̀fẹ́ kí ẹnìkan kó tún sí lọ́dọ̀ ẹ̀dá àwọn mọ́ àwa wa kó ẹlòmíì lẹ́kàn àwa aládùn àwa ọgbà yóò sì wá gbà ọba tó ń làdùn àti ọgbà àti kó kúrò lọ́kàn afẹ́ lòmíì sì kejì Ọlọ́run nítorí owó nítorí ọlá nítorí ayé àwa sọ Ọlọ́run sẹ́yìn pété yàrá lòun dó tọ́lọ́run yóò pẹ́ jáde tèsè bá ti ṣe ẹ jẹ́ ká dọ̀rẹ́ Ọlọ́run pẹ̀lú ká lófin Ọlọ́run ẹ má jà tòfin rẹ̀ kọjá ká má bàa dọ̀tá Ọlọ́run. pẹ̀lú ká lófin Ọlọ́run ẹ má jà tòfin ẹ̀ kọjá ká má bàa dọ̀tá Ọlọ́run. ọmọ kéwú nígbà pélé àfáà wa láwà yìí àwọn oníwúrìdí nígbà pélé oníwúrìdí láwà yìí àwa ní tàríkà nígbà pélé àwọn tàríkà láwà yìí bá a bá dé hadratul unsi wal kurbi tá a bá dé hadratul unsi wal kurbi tá a bá rí pa nsúmọ́ Ọlọ́run afẹ́ dẹni Ọlọ́run adé hadranu alukurbi ìsúmọ́lọ̀ wal unsi àti pa afẹ́ máa bọ́lọ̀ nàjú ó ní ádábù tá a fi ṣe ó láwọn ẹ̀kọ́ tá a fi wọlé sọ́lọ́run la ó láwọn ẹ̀kọ́ tá a fi wọlé sáàfẹ́ ẹni lẹ́yìn ọmọ kéwú tá a fọ́ fi gbàgbé ara rẹ̀ sí ọlá tí ó fi máa sọ ní tí ó yẹ kó sọ fún ọ fi máa fún ọ ní tí ó yẹ kó fún ọ tí ó fi máa pè ọ lóko tí ó yẹ kó pè ọ nígbà tó bá ti lo ádábùl kurbi wal unsi àkọ́kọ́ ádámùl kúrìbì tá a fi súnmọ́ Ọlọ́run ó ń sì tá a fi gbádùn fàájì Ọlọ́run tọ́lọ́ ní ó fi máa bá wa nájú òun náà ní kíni òun náà ní aliyakinu billah aliyakinu billah aliyakinu billah jẹ́ kọ́lọ́run ọ̀dọ́ olójú kéé pọ́dìgbà tó bá dà fà tẹ́yẹ́yẹ́ o Ọlọ́run dá ìyá onírú mi lójú débi pé òun ò ní kó nu Islam kò sí ní tẹ́lifíṣẹ̀ òun ò ní kó nu Islam ẹlòmíín sì ké ogbó ké wáyé tán yẹ kí ló sí fún ó dìgbà tó bá tún darapọ̀ mọ́ àwọn nǹkan kí nǹkan tọ́lọ́hún ọ̀fẹ́ Ọlọ́hun nígbà wọlé òwúlẹ̀ mọ́kéwù ni òwúlẹ̀ gbọ́ lárúbáwá ni kò sínú agbo àwọn ẹni Ọlọ́hun aliyakinu billah èyí ó jẹ́ kó wà lọ́kàn àwọn tó bá dé hadratul unsi wal kurbi ọ̀fẹ́ máa rí Ọlọ́hun kó dàbí òsè rí lójú ọ̀fẹ́ máa pé àsìkò tí mo wà yìí mo ti gba àlejò dé ṣe ti rọ́ èyàn ó tán sọ́lọ́run láàánú èyí ọ̀rọ̀ pé wọn ò lóúnjẹ ńlé kọ́mọ wa dùn ọ́ ọ̀rọ̀ wọn ò ní gàrí ńlé ẹgbẹ́ mi wọṣọ kan wọn ò tí ì rí wọ èyí ọlọ́run á ní ó ti tán sọ́dọ̀ mi ó ní ń fún ọ ní gbogbo tó ń fẹ́ òun ló ṣẹlẹ̀ fún sẹ́ńlá Muhammadu ọlọ́run fi ń kì í ní fi ń kì í òun ló ní nǹkan rẹ̀ òun lọ́kọ́ ọmọ ṣe ọlọ́mọṣàkọ́ àná máa ṣe èyí ó jùnù mọ̀nà bóun ni o ṣe ní jùnù ńgbà tó fẹ́ jẹ tó fẹ́ mu tó fẹ́ ná tó fẹ́ lò tó fẹ́ lu ayé bí wọ́n ti lò tó wá débi owó tí ò rówó ó wá débi aṣọ kọ̀ọ̀rọ̀ aṣọ lò ó wá débi tá a ti gbọ́ bùkátà ò ṣe bí ya bóun ni o ṣe ní jùnù
àfẹni Ọlọ́run bá lò Ọlọ́run sá lò wá rí nígbà tó Ọlọ́run bá Nábì Musa sí fàájì hadratul unsi wal qurbi pọ́ìntì kejì mo fẹ́ fún yín o pọ́ìntì àkọ́kọ́ ni kájọ́ lọ́wọ́ dá wa lójú pọ́ìntì ẹ̀kejì ni pé tá a máa ń súnmọ́lé díẹ̀díẹ̀ tọ́lọ́wọ́ máa ń fi nǹkan hàn wá tẹ́ ń pè wá láàfáà tẹ́ ń pè wá ń ṣéwù tá ń di mùrídí tá ń di òsìtáàzù tá ń di lèmọ́mù tá ń di kìnnìkan kìnnì. àwọn èèyàn ń tẹ̀lé wa yìí tẹ́ ń pọ́n wálé báyìí okùn kọ́ ọmọ ṣiṣẹ́ ṣe kọ́ ọmọ ṣiṣẹ́ gbé Ànábì Musa wa dọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run wa ń bá Musa sọ̀rọ̀ pé tọ̀ Musa ni wọ́n á ń gbọ́rọ̀ Ọlọ́run tá Ànábì kan gbọ́rú ẹ̀rí ńgbọ́ ayé nìfẹ́ bá gun Ànábì Musa lọ́ba sọ fọlọ́n pé ij'alni anzur ilayka nígbà tá a ti ń sọ̀rọ̀ yìí àríra jẹ́ ń rí ọ lọ́ba gbèsè kọjá yìí ẹnu gbólóhùn kan pé jẹ́ ń rí ọ ó ti kọjá yìí lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ọba àjà kò bínú sí o àmọ́ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ gbọ́ ọmọ kéwú lẹ́pẹ́lẹ́ kéwú láti máa pàdé ń bẹ tí ò ní wọlé tí àfọ mo fẹ́ wálé àfa ni mo wálé nígbà tá a fa ti gbé aṣí èrè ń bẹ lára rẹ̀ ọmọ kéwú tí àfọ pé máa bọ̀ wálé tí ó dágòdì àfa tí ó pé àfa wọn pàdé rẹ̀ ń palọ̀ jòkóde mi ń bẹ̀ wọn mo fẹ́ ra ọ̀sán súnmọ́ sáyẹn ní ó jòkó ń bẹ̀ tó wọlé kì í tó lé wọ̀ ọmọ kéwú tó wọ́n ní sẹ́ lágbájá ni ó ní ẹni mo ní ọmọ bọ̀ wá yóò wá pàdé wa general palọ̀ yàrá máa bọ̀ sọ́mà ní ọmọ rẹ ní máa bọ̀ nù yàrá gbogbo yàrá tí ń bá wà nù lé mi máa bọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ làwọn ànábì lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́rú lọ́dọ̀ Ọlọ́run ànábì Musa ní jẹ́ ń rí ọ ànábì Musa ní jẹ́ ń rí ọ Ọlọ́run ní bá a dé bẹ̀ wọ́n innaka lan tarani ó tí ì lè rí mi walakin ndur ila al-jabali wọ́n bá tẹjúmọ́ òkè tó ń wo lọ́ọ̀kan wàyí ni sitakarra makanahu bókè náà bá dúró tí ó bá parẹ́ fasawfa tarani ó bá pẹ́tọ́ ó bá tuntun ra sí tọ́kàn sí ó padà rí mi kìí ṣe sìn. bí béèrè tá a Nábì Musa béèrè pé jẹ́ ń rí mi jẹ́ ń rí ọ òun lọ́dọ̀ mi náà ṣé ìwọ ló bí mi tẹ́lẹ̀ kí n tó ṣe ọ bí mo ti ṣe ọ̀hún kí là ń kánjú sí kí là ń kánjú lọ́dọ̀ Ọlọ́run sí ojú tí ń kán wa ni òjẹ́ bùkátà ó bíyá ẹ wá wò ká ṣe mukarana pẹ̀lú oṣù Ọlọ́run Ànábì Muhammad Ọlọ́run ni wan najmi idha hawa ya wa ma yantiqu anil hawa wa huwa bil ufqil a'la thumma dana Ànábì sumolo fatadalla okole wọlé tán wa kana qaba qawsayn aw adna nígbà tó wá dé hadratul unsi wal qurbi lọ́dọ̀ Ọlọ́run kò wá sọ̀sọ̀kúsọ sì wí gbogbo ẹ̀yin mùrídí ẹ mọ̀ wọn ara yín lọ́dọ̀ séwù gbogbo ọmọ kí wọ́n mọ̀ wọn ara rẹ̀ lọ́dọ̀ àfà bàbá bá fẹ́ràn rẹ̀ tó bá fà má náà hàn tó o bá ṣe wọ́nranwọ̀nran ọ jábọ́ wọ́n là bá àfọ òní tí ó ṣe fún ọ ó ti jẹ gbèsè bẹ́ẹ̀ náà ni ẹ̀dá tí ń sin lọ́hùn lé ara rẹ̀ fún ẹ̀ tí ń ṣe tẹ̀sùbà ọ̀ ń gbààwẹ̀ ọ̀ ń kírun ó ti dọ̀rẹ́ Ọlọ́run kúrò sọ́lọ́run tó ń tún rorò kúrò pé àbọ̀lọ́run ní kọ́lé fún mi ni àbí tèmi ti wá rí báyìí kí ni mo wáyé wá ṣe kí ni Ọlọ́run dá mi fún èé ṣe tó ń tún kàràn sún Ọlọ́run tó dá ọ. Ànábì wa sallallahu alayhi wa sallam ìgbà tó ń dọ́dọ̀ Ọlọ́run ní òkè lọ́hùn pátápátá ọba débi kan ní alhamdulillah gbàdé bá débi kan ní kò tọrọ nǹkankan kò béèrè nǹkankan Ọlọ́run tó ní kí ló ń fẹ́ tó bá ti ṣe náà ni kí ló lè táwọn ò lè sọ̀rọ̀ wálẹ̀ fọlọ́n pé sá ti ṣe mí dáadáa ìwọ lọmọ owó ti bá mi tú ọ̀rọ̀ mi tó yẹ pé àwa là ń plan pé àfikọ́rọ̀ mi ó rí bítà kan bí ti rí àfi kí tèmi ó rí bítà làbí ti rí Ọlọ́run àti sọ wá gbọ́n tèmi tí mo dá ọ ni Ọlọ́run ní wọ Musa òkè kan èyí tó wí òun ti rí bẹ́ẹ̀ ẹ lọ bí àyà ni mo pé Suratul Àràfì mo pé bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ Ọlọ́run á parí ọ̀rọ̀ sí pé ya Musa inni stafaytuka bi risalati wa bi kalami èyí tó ń tọrọ nǹkan lọ́kàn tó ń tọrọ èmi mo ti yọ̀ǹda kọ́ gbọ́rọ̀ mi ẹnìkan ọ̀gbọ́ ọ̀rọ̀ mi tó ń gbọ́ òun rí tí ẹ̀hún ni ojú ó tó ọ. inni stafaytuka bi risalati mo ti ṣe ọ́ lójíṣẹ́ mi wa bi kalami kò sì máa gbọ́rọ̀ mi fàkúsí máa tẹ́ túkà èyí tí mo fún ọ̀hún tó fọ́ọ̀mù. ọpẹ́ làádá ayé ya wèrè mọ́lọ́ lọ́wọ́ ọpẹ́ làádá ayé wípé dandan àfi kò ṣe yí Ọlọ́run ní Ànábì Musa ní foríjì mi Ọlọ́run
ọgbà pòun sẹ̀ láfi sọ yí pé ọgbà pòun sẹ̀ fẹ́rí jìmí ọlọ́ẹ́rì ké. فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صيقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين. سبحانك بما سبحانك يا الله سبحانك يا الله èyí tí mo wí ni mo sì wí ni. èyí tí mo wí ni mo sì wí ni. èyí tí mo tọrọ ni. èyí tí mo tọrọ ni. ojú kẹ́mi ni ọlọ́run. nítorí bẹ́ẹ̀ subhanaka mímọ́ rẹ ọlọ́run ọba. sí mi nílé ni wọ́n ṣe tí wọ́n ṣe ní bẹ̀rẹ̀ ni. sọ́dọ̀ àbá ṣe ń gbẹ̀rẹ̀ tó ní ká máa mú ṣe yìí. ló jẹ́ kọ́ máa yí máa lálùbáríkà báyìí. àwọn àgbàlagbà lókè wọ́n yẹ lẹ́rìí kan gbọ́ ní ìsìn náà lọ́wọ́. àdáni wa àwọn ní máa rọ́ wá sí fún wa ńgbà ọ̀kan wá sí irọ́ ni wọ́n dìde. anabi musa ní subhanaka má bínú tubtu ilayka mo tọrọ dáríjì yìí pé mo sọ fún ọ pé jẹ́ ń rí ọ ṣé wàá ọlọ́ba ń tọrọ mi débi tí mo tó dé ìdákun má bínú ọlọ́ inna tubtu ilayka mo túbà ní wíbẹ̀ mọ́. wa ana awwalul mu'minin mo ti gbà látòní o ntọ́ bá fi mí ṣe mọ ẹ̀jẹ̀ àgbà fọlọ́hún ẹni olówó lọ́wọ́ gbà fọlọ́hún ẹni tí ò ní ọ gbà bọ́ bá gbà owó dé mọ̀wùlẹ̀ lọ lé ẹ̀dá mi pọ̀ mọ́ yín tí wọ́n máa gbé ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ lé ọ lọ́wọ́ kí lọ́lọ́wọ́n á wí fún Musa ọlọ́run ní wọ́n Musa o mo ti sà ọ́ lẹ́sà mo ti gbé iṣẹ́ mi lé ọ lọ́wọ́ kọ́ ọ máa jíṣẹ́ mo sì fún ọlọ́rọ̀ mi gbọ́ tẹ́nìkan ọ̀gbọ́rú ẹ̀ rí kójú ó tó ẹni níyàwó kójú ó tó ẹni tó lọ́n fọ kọ̀fẹ́ lòmíì kí ni wàhálà wa pọ̀ tó báyìí sí wàhálà tá a ń ṣe yìí kò pé á ní tá a ní kò pé á ní tá a ní bá a bá sì ṣe wàhálà kò pé á má ní tọ́lọ́n bá fẹ́ fún wa a gbọ́dọ̀ jòkó lásán ni ká máa ṣiṣẹ́ ká ṣe halali bẹ́ẹ̀ lọ́hùn bàbá láàjò tí ò ní àràmù nù ká ṣe é. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam awa adodo Ọlọ́hun wa kana qaba qawsayni aw adna ó súnmọ́ Ọlọ́hun pẹ́kíkẹ́kí tàbí jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ọrùn àti etí ọrùn méjèèjì. Ọlọ́hun á bẹ̀rẹ̀ sí bọ́ńsẹ́ ńlá sọ̀rọ̀ fàṣírí ayé hàn nfàṣírí ọ̀run hàn nfàṣírí àwọn màláíkà hàn nfàṣírí àwọn ànábì hàn nfàṣírí àwọn ẹ̀dá míì tí ì sèyàn nfi hàn. Ọlọ́run fi àṣírí sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì nfi hàn sẹ́ńlá Muhammad. má kadaba al-fuadu ma ra'a. adabul qurbi wal unsi tí mo fẹ́ sọ fún yín nù. má kadaba al-fuadu ma ra'a ẹ̀mí ànábì ọ̀ kò doubt ẹ̀mí rẹ̀ ò sí èméjì. Kí ló ṣe tí àáfọ ọmọ bọmọ kí ó sọ̀rọ̀ tọmọ kí wọ́n máa ṣẹ́jú sẹ́ni kejì rẹ̀ pé ọ̀ṣọ́àṣù bẹ̀rẹ̀ rọ àwọn ṣé wù wọ́n tún bẹ̀rẹ̀ sọgbọ́n tí ṣé wù wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n gbé e dé. Ànábì ọ̀ pé Ọlọ́run nírọ̀ adabul unsi wal kuribi unsu rẹ pẹ̀lú àfa rẹ àwọn ọmọ kí wà bá ní inú unsu rẹ pẹ̀lú àfa rẹ àwọn ọmọ Markaz unsu rẹ pẹ̀lú àfa rẹ yóò láwà ní unsu rẹ pẹ̀lú àfa rẹ yóò àdàbí ó ń sọ̀rọ̀ pẹ̀lú àfa rẹ pẹ̀lú gbogbo àfa tó bá ní má dáwùtù sáfà rẹ mọ́ tó bá fẹ́ ṣoríire má ṣe iyèméjì sáfà rẹ mọ́ tó bá fẹ́ fi wọ̀rọ̀ jẹ́ ká kó pégédé kí wọn náà di almusharu ilayhi bil banan torí pa anabi má kadaba al-fuad nígbà tó dé adratul unsi wal kurbi tí ń bọ́ lọ́wọ́ náà tó ọlọ́run má kadaba al-fuad ma ra'a afatumarunahu. لقد رآه عند سدرة عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر. آداب الأنس والقرب ما زاغ البصر ojú ànábì ò wo bòmí ẹ̀yin ọmọ kéwù ẹ̀ ń wo bòmí ẹ̀ ń wo bòmí ọ̀n bẹ lọ́dọ̀ àfa rẹ̀
ó tún wá rí àáfàá mi ọ̀n wá ń jẹ́ kí àáfàá rẹ̀ ọmọ pé àáfàá rẹ̀ ọ̀kájú òṣùwọ̀n nígbà tá nẹ́bí dọ́dọ̀ ọlọ́mọ zagal basaru kó owó bomi wọn o. ìlọ́fà tí àwọn sùúrù fi gbé májẹ̀mú kalẹ̀ nínú tọ̀ríkà bẹ́ẹ̀ yẹn bá dún wájú àáfàá rẹ̀ báyìí tá àáfàá rẹ̀ bá ń sọ̀rọ̀ tí máa ń lo mímọ́ tẹ́mi rẹ̀ bá tán sí àáfàá la pé èmi náà sì fẹ́ dà báyìí tọ́ ọ bá tán síbẹ̀ ò ní mọ̀gbà tí wàá yí ọlọ́run sọ̀kalẹ̀ ẹrù tí ń bẹ lára yọ jà sí ọ̀la. ṣé máa ń zága libasaru wà má tọ̀ga ni máa ń zága libasaru ni pé má rẹ̀ lómi mọ́ wà má tọ̀ga ni pé má yà tọ́ọ̀gì má àfa rẹ̀ má bu àfa rẹ̀ má sọ̀rọ̀ àfa rẹ̀ lẹ́yìn má láì dá ni mo wí o máa ń zága libasaru wà má tọ̀ga ojú ànábì òwò bòmí wà má tọ̀ga ànábì ò sì yà tọ́ọ̀gì mọ́ lọ lọ́wọ́ nínú adabul onsi anabi ọjẹ kọ pé ńgbà tó ń dọdọ Ọlọ́run tán kọ wá ríra rẹ̀ pé yanzu ní de malamina da imamina da alfana mú yí déédéé yanzu èmi àfa mi ti dọ́gba nísìn ó ti rìn débẹ̀ ó ti tọ̀gánu kódà tí wọn ò rí àwa náà ti rìn bí tá a rìn dé àwọn àfọ ò ti rìn débẹ̀ ó ti tọ̀gánu anabi yàtọ̀ gìmọ́lọ̀ lọ́wọ́ anabi sá kò sì sá galibasar ojú rẹ̀ ò rí nǹkan mi ibì kan náà ni wò ẹ rí pé tí àwọn ẹni ọlọ́run àtàwọn ẹni èṣù tí wọ́n bá fẹ́ gbé iṣẹ́ sí yàn la wọ́n á pàṣẹ ẹ̀ látọjú níjọ́ mi wọ́n á sì pàṣẹ ẹ̀ látẹnu tí wọ́n bá fẹ́ bọ́sọ sí yàn la ọmọ dáadáa mà lọ́mọ yìí wọ́n lè má ké fatia sókè àmọ́ wọ́n mọ̀ wọ́ báyìí wọ́n sì máa fọkàn sí nǹkan sí ọlá torí pé ojú pẹ̀lú ojú ó ní bá ṣe pẹ̀lú ara wọn sẹ́mi pé nu ọlátọ́lọ́ ń dá alábàáhùn gbogbo ara rẹ̀ lọ́lọ́run tàlàsó rẹ̀ yẹn wà tọ́mọ rẹ̀ ó ti mú yàn kò sí àmọ́ bí alábàáhùn bá bẹ̀ sí wu ọmọ rẹ̀ báyìí ó ti ń fún un lọ́yàn ń ti ń fún un lóúnjẹ ń ti ń fún un lómi ń ti ń fún un ní gbogbo tí ó fún un bẹ́ẹ̀ làwọn ẹni ibi náà wọ́n á fojú ṣiṣẹ́ sí yàn la báyìí ni kò máa rí yóò sì máa rí bẹ́ẹ̀ ma zagal basaru wa ma toga báwọn ẹni ọlọ́run bá rí ọ̀nà àwọn ẹni ọlọ́run tó ọpẹ́ lára àfa rẹ tó sì fẹ̀mí dáadáa sin àfa rẹ ó ṣàdúrà fún àdúrà ti gbà bí ó ṣàdúrà fún àdúrà ti gbà àwọn ọmọ ilé kéwú ni o à ń yáya kú ya o ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwú ní ìyá wèrè má àfa rẹ lọ́wọ́ o àìní débi tí ń lọ ni o yóò ti rò pé òun ti débẹ̀ ànábì débi tọ́ga tán kọ̀ wá rò pé òun débi tọ́ga. ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى wòlíì kan ṣe lọ́n lọ níjọ́ kan ń ṣe alua ọwọ́ á ní hádìmí kan ọmọ ọ̀dọ̀ wọ́n pè lágbájá o lágbájá o lágbájá o lágbájá o nígbà tó jẹ́ pé ó ti ní hadratul onsi wal kurbi lọ́dọ̀ àfáàrẹ̀ àmọ́ntọ́lọ́ ń ṣe fún kọ̀ wá mọ yí ẹ̀ àfa àmọ́ pè lọ́sàn-án lóru àfa wa ń ṣàdúrà lọ́wọ́ nígbà tá a fa ń ṣàdúrà lọ́wọ́ àwọn hádìmí wá dé àwọn ràwáníà ńláńlá tí ò ṣe é fojú rí fún ẹlòmíì yàtọ̀ fẹ́ni tí ń ṣiṣẹ́ lọ́wọ́ ọ̀kan jòkó lọ́wọ́ ọ̀tún ó dobìnrin ọ̀kan jòkó lọ́wọ́ ọ̀tún àfa ọ̀kan jòkó lọ́wọ́ òsì hálùwà sì ti fẹ́ parí òkùjọ mẹ́ta tí ì parí torí mi ti ń bá sẹ́bọ̀ tó ti tàjà ńlá sọ́dọ̀ ọlọ́run ó kú òní jálùwà ọwọ́ àwọnú kálùwà ọwọ́ àkùsàtà tí ó parí ọmọ tí máa wá rán pé gbómi àlùwàlá wá gbé nǹkan sínú wá gbé kinní wá bọ́lọ̀ ń fẹ́ nígbà tí àáfàá wa pe ọmọ wọlé nígbà kọ́ wọlé nígbà tí ó wọlé àwọn abàmì ńláńlá méjì tó wà lára àáfàá gbìrì tó sílẹ̀kùn lógìgì báyìí kò sálámà ó sílẹ̀kùn lógìgì lọ́ba bá àwọn abàmì tí ń bẹ lára àáfàá ìkíní tí ń bẹ lọ́wọ́ ọ̀tún ó dobìnrin ó fáìn èyí tí ń bẹ lọ́wọ́ òsì ó dobìnrin ó fáìn àwọn méjì wọn ń rò má sí àfáà náà ń rò má sí wọn wọn ń kíṣe báyìí bọ́lọ̀ ń fẹ́ lọ́mọ kí ọba anakumula ọkàn rẹ̀ bá doubt ọkàn rẹ̀ bá mì pé àṣé alúwa táwọn afáàṣẹ lájọ yìí àṣé wọ́n ń gbádùn wọ́n ń gbá láfẹ́ ni
aluwa nbí aluwa jásírè ó ìwọ́sẹ̀ pé bọ́bìnrin bá ti wọlé pẹ̀lú àfa rẹ̀ ìròkúrò ti bẹ̀rẹ̀ pé àwọn sẹ́wù ti ṣiṣẹ́ jìnnà nkádà musazu Allahu Akbar ọwọ́ ajáde àfa wọn wò pé ẹ̀mí ẹ̀ ti dàrú ọjáde tán lọ́ba pọmọ kéwù kejì nǹkan ṣe nulẹ̀ àwọn afa ìyẹn ò ní kí ní ṣẹlẹ̀ máa ṣe sọ ní ẹnu rẹ̀ oníbò ẹnu rẹ̀ oníbò lẹ́nu wọn bò àwọn obìnrin méjì ọ̀kan bẹ lọ́wọ́ tún ṣéwù èkejì ń bẹ ní ọwọ́ àlàáfíà ṣéwù àwọn ìfáyà àmọ̀gbà wọn débẹ̀ yín ò ní bẹ́ẹ̀ lóòótọ́ òun náà bá pè kẹta náà bá pè kẹrin náà bá ń pera àwọn ọmọ kéwù bá ń pera àwọn bẹ́ẹ̀ tí máa ń ṣe lé kéwù bẹ́ẹ̀ tí máa ń ṣe ní sèrà àbẹ́ bá jáde jẹun bẹ́ẹ̀ tí máa ń ṣe bẹ́ẹ̀ bá kóra yín lọ bìkan pé àwọn ẹlẹ́hàá ṣe wà ṣé báwọn yẹn sọ báwọn obìnrin tí ẹ ṣáàjì àgbà tó fọlọ́ sáwọn obìnrin làwọn eléyìí ìyàwó àfa rẹ̀ ọmọ àfa rẹ̀ ẹbí àfa rẹ̀ ìwọ ló ń fẹnu bà tiwọn jẹ́ ọwọ́ àlọ́ fẹ́ débi tó ń lọ ò tí rówó tẹ̀ tún tiwọn ṣe tẹ́lẹ̀ o tún wá ń fẹnu rẹ̀ bà tiwọn jẹ́ òsì lọ́ fẹ́ débi tó ń lọ. Adabul unsi wal kurbi ni mo ń sọ fún yín ní tọ́ba dé hadra àbí tọ́lọ̀ ń gbà ọ́ láàyè lọ́dọ̀ àfa rẹ̀ àbọ̀gá rẹ̀ bó o ṣe ní jábọ́ bó o ṣe ní ṣubú ní kọ́ ọmọ sáré bó o ní o ṣe ní ṣubú bá àfa bá fẹ́ràn rẹ̀ àdánwò ni èyí tó dáa jù ní kò fẹ́ràn àfa kò fẹ́ràn ṣéwù rẹ̀ kódà bí o fẹ́ràn rẹ̀ tí wọ́n bá ti fẹ́ràn o ti pass àmọ́ bá àfa bá fẹ́ràn rẹ̀ tó fẹ́ràn àfa o ti fẹ́rì láyé o tún fẹ́rì lọ́run toró sì ṣe kò sáì àìní sì ṣe òsínbẹ̀ anabi paasi lọ́dọ̀ Ọlọ́run ẹ wo gẹrẹ tá anabi Musa tọrọ yìí pé Ọlọ́run ṣe báyìí fún mi tọlọ ní a ṣé wọn lọ kọ́ mi tí mo fi ṣèyí tó ṣeun àárọ̀ pọ̀jọ́ níwájú àfẹ́ ni níwájú ìmáàmù rẹ níwájú ṣéwù rẹ kọ́lọ́wọ́n kádàrà gbogbo tí wọ́n bá ṣe fún ọ látọ̀dọ̀ ẹ̀ kọ́lá àbọ̀ bá ní láìfi rẹ̀ mọ́tò náà sí àtànìjì ni ńgbọ̀ wáyà tí wọ́n á ń rò káàkiri ṣéwù tí wàá mọ̀ ṣéwù wàá jáde hálùwà jáde wá ló wá ọwọ́ àrípọ̀ ọmọ yìí ń wú ń fẹ̀ ń ṣèṣe pé ẹ̀ ẹ bá ti ráṣìírí yín lágbájá o yọ ọmọ wa kàṣẹ́wù lóhùn kó tó dáhùn ní káàrí pé mo ti ráṣìírí àáfà mo ti ráṣìírí ẹ̀ ń wọ apẹ́ àáfà wa pè pé ẹ̀yin ọmọ gbogbo yẹn wá ìwọ sọ ń tó orí ń jọ́ tá a fẹ́ parí iṣẹ́ àfa gan ló yá wá sọ nítorí ìjọ tá a fẹ́ parí iṣẹ́ lónìí ànàkùnrin làwùkọ sọ ọ́ ṣé bó o ti sọ fún lágbájá ṣé bó o ti sọ fún làkàṣègbè ṣé bó o ti sọ fún dóòlà ṣé bó o ti sọ fún lámọyín ṣé bó o ṣe fún tẹ̀mẹ̀dò kí ló tún kù sọ ọ́ ànàkùnrin là ńgbà tí mo wọlé ńgbà lọ́wọ́ tún yín bá arábìnrin kan bẹ́ẹ̀ ó pupa ó tó sánmà àtìlẹ̀ lọ́wọ́ òsì yín mo bá kí n bẹ ó pupa ó tààrọ̀ àtọ̀sán náà wàá jọ mí lójú pé ẹ̀yin náà lẹ́yìn sọ fún wa pé ká má máa ṣe ìbàjẹ́ ká má máa ẹ dákun ẹ má bínú wáyé pé àfa ni kò lè ṣe ríire mẹ́pẹ́ ọ́. àwọn tó ń wo òun ẹ̀ sóbìnrin ojú rẹ̀ ò lè rí ni Míkáílù ní bẹ lọ́wọ́ tún mi Jìbìrìlù ní bẹ lọ́wọ́ tún mi Míkáílù ní bẹ lọ́wọ́ sí mi lóòótọ́ làwọn èèyàn ò lè rí màláíkà àmọ́ bí yẹn bá dé màkàmà kan tó dé karama kan Ọlọ́run ó fi àpẹẹrẹ màláíkà. àwọn tí ó sì tún tó bá àwọn nínú àwọn àdìmí tí ń ṣe ìdímọ̀ àwọn ẹni Ọlọ́run bẹ ojú rẹ̀ ò lè rí ni Ọlọ́run fi ṣàdánwò fún ọ náà ni ó fi mì ọ́ wò ni gbogbo ẹni bá rí àmì àbùkù àfà àbùkù ṣéwù àbùkù ẹni Ọlọ́run mọ̀jọ́ jẹ́ pẹ́nu rẹ̀ ní ó ti kárí ayé kọ̀sálàbọ̀ òun gbogbo ọmọ jẹni Ọlọ́run mọ̀ Ọlọ́run lọ́wọ́ bí ó ṣe yanjú ọ̀rọ̀ àwọn tí ó kù tiẹ̀ gbogbo àwọn ọmọ kéékèèké tá à ń fàbùkù káwọn àfáà ń bọ̀ lọ̀rọ̀ rẹ̀ ọjà sí àwọn tó ti kọjá tí wọ́n ti nípò tí wọ́n ti ṣiṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn kan ṣèwé ẹni Ọlọ́run àwọn kan ṣe tírà wọn á fi bú ẹni tó ju bàbá ńlá bàbá rẹ̀ lọ àwọn kan sì tún sọ̀rọ̀ wọn àti wọn á fi bú àfáà kan ìwọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ òun bú ẹni tí ń bẹ lókè mo ló ti dókè ẹni tí yóò ti wọlé tí ń gbé tán bá ẹ ṣílẹ̀kùn fún mi tẹ́ ẹ bá ṣílẹ̀kùn fún mi kò ní dáa fún yín ó sì fẹ́ wọlé ẹ̀yin tẹ́ mẹ́nu lé ẹ ṣílẹ̀kùn o bẹ́ẹ̀ bá ṣílẹ̀kùn kò ní dáa fún yín o kò ní dáa fún yín o ṣé yóò wọlé. ṣé ẹ máa yí pé tó mú àwọn
tá a fi ní wọn ò ṣe é dáa mọ́ ìwọ tó ní ọgbọ́n ò lọ́ọ́ dá àwọn tàná ní ìmánì jù wá lọ àwọn tàná níbẹ̀rù ọlọ́run jù wá lọ àwọn tàná nífẹ̀ẹ́ ọlọ́run jù wá lọ ìfẹ́ owó ìfẹ́ ayé ìfẹ́ adùn ní dààmú àwa nísìn àwọn tó wá kọjá lọ́hùn tí wọ́n páàsì tọ́lọ́hún yíyanjú wọn nú ayé wọ́n ti lọ ìwọ wá dìde nísìn èèkó ònúfẹ́ owó èèkó ònúfẹ́ ayé èèkó ònúfẹ́ obìnrin èèkó ònúfẹ́ wàhálà ọ̀wá àtàkì àwọn tó ti lọ tí wọ́n ti síra ọ̀nà wo lọ́gbà síra látara bẹ́ẹ̀. kalibasaru máa rọ. Galibasaru wa máa tọ́ga lakadara min ayati rabbihil kuburi. Galibasaru wa máa tọ́ga lakadara min ayati rabbihil kuburi. tọ́lá ń bá fi pín ẹnì kọ̀ọ̀kan wálé nínú jàmáà nínú alásàlátù nínú ọmọ kéwú nínú wáàsí nínú ẹgbẹ́lẹ́gbẹ́ bíi nesfa ríìbù bíi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti déwájú yá má bẹ̀rù yá má páyà kò síjọ́ tí wọ́n pè á wá sí wáàsí dárò ní ma bàmí kọ́lọ́ mọ́jẹ̀nsì mọ́jẹ̀nsọ̀ntì yóò di pé wàá wí njọ́ àlùkìyámà bó ló ti wí a sì ń sọ ọ́ ni sáwà náà ti ṣe é ná ṣé bá a ti sọ ọ́ náà ṣe ẹnu pa sọ ọ́ náà ti dẹ̀yìn ọlọ́run náà nù ó kú lílo ọ̀dọ́ rẹ̀ Abdulwahabi ilẹ̀ ti mọ́ àgbọ̀dọ̀ kọjá àsìkò oorun má ríra rẹ o má rò pọ̀ jẹ́ nǹkan kan múra sí kéwú múra sí wà ìwà lọ pàtàkì ju gbogbo ẹ lọ ẹlòmíín mọ kéwú ju àṣẹ lọ kò sí wà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ àfa mi mọ kéwú tó sì ní gbogbo nǹkan òun pẹ̀lú babaláwo níwà àrejò òun gangan tí ìjà fà lọ kọ̀fẹ́ ọ̀dà fẹ́nìkan kọ̀fẹ́ ọ̀dà fọ́mọ ẹ̀yìn ọ̀dọ́wọ̀ rẹ nítẹríba níbẹ̀rù ọlọ́run kàn mí má sì dúó má ríra rẹ débì kan o ọlọ́run jẹ́ mi rè ogun ọlọ́run ẹbí lọ́dọ̀ gbogbo ọlọ́run bí abùkátà wa o èyí tá a wí náà ọlọ́run mọ̀ ṣe láti mọ̀ fún wa ọjọ́ jórí rẹ̀ ayé àti tọ̀run fún wa la ilaha illallah Qur'an azim al-Fatiha.